For this period that we are in. Akíwa wípé àpò ìrìn àjò náà. It greets everyone. Lórúkọ Jésù, ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ rẹ̀ yóò yọrí rẹ̀. Amen. Tí ọdún yìí kò ní jẹ́ àṣemọ fún wa. And this may not be our last. Lónìí. Today. Ìrìn àjò náà pé mẹ́rìndínlógójì. Ìrìn àjò náà pé mẹ́rìndínlógójì 36. Ohun tí a ń rán wa létí ní ọ̀sán yìí. What we have been reminding ourselves about is igi ọ̀pọ̀tọ́ wọ́wé tí a ṣe ń bàbá rí pé ọ̀sẹ̀ ìjìyà láwa yìí Passion Week. It's the Passion Week. Ní ọjọ́ kejì, ọjọ́ kẹta ìsinmi. Third day rest. Nígbà tí Jésù ń lọ. When Christ was gone. Nínú ìrìn àjò ẹ̀. In his journey. A ó rí ìtàn yìí nínú ìwé Mark. We shall see the story in the book of Mark. Orí ìkọkànlá. Chapter 11. Ẹsẹ̀ kejìlá. Verse 12. Tó kà báyìí pé ní ọjọ́ kejì nígbà tí wọ́n ti Bẹ́tánì jáde ebi sì ń pa á ó sì rí igi ọ̀pọ̀tọ́ kan ní òkèrè tí ó ní ewé ó wá bí bóyá òun lè rí ohun kan lórí rẹ̀ nígbà tí ó sì wá sí ìdí rẹ̀ kò rí ohun kan bí kò ṣe ewé nítorí àkókò èso ọ̀pọ̀tọ́ kò tíì tó. Jésù dáhùn ó sì wí fún un pé kí ẹnikẹ́ni má jẹ èso lórí rẹ̀ mọ́ títí láé. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbọ́. Nínú ìrìn àjò Jésù Kristi. In Christ's sojourning. Ó ń kọjá lọ ní ọ̀nà. He was going on his own pathway. Bó ṣe ń kọjá lọ àkókò yẹn lè bí wọ́n ń pa á sí. While he was going, at that point he was hungry. Ó rí igi ọ̀pọ̀tọ́ lókèrè. And he saw a fruit. Fair. Ó nígbà pé torí pé ó wọ́ torí pé ewé wà lórí ẹ̀ ewé tutù lórí ẹ̀. Because the plant looks fresh. Ó ti gbàgbọ́ wípé òun gbọ́dọ̀ rí èso jẹ lórí rẹ̀. And he feels that he's going to see fruit on it. Ṣùgbọ́n nígbà tó dé ìdí igi ọ̀pọ̀tọ́ yìí. But as soon as he got there. Ó rí wípé kò sí èso lórí rẹ̀. Found out that there was no fruit on it. Bí Jésù ṣe fi igi ọ̀pọ̀tọ́ yẹn bú nìyẹn. And that was how he cursed the tree. Pé a kì yóò jẹ èso lórí rẹ̀ mọ́. And we won't eat from you anymore. Ọmọ Ọlọ́run. Children of God. Ẹ̀kọ́ wo ni ẹsẹ̀ wúrà yìí kọ́ wa? What lesson have we learned from this passage? Gẹ́gẹ́ bí onígbàgbọ́ àti gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi. As a believer and as a follower of Christ. Jésù ní èrò láti bá èso lórí igi ọ̀pọ̀tọ́ yìí. Jesus Christ had the intention of meeting fruit on that tree. Igi ọ̀pọ̀tọ́ yìí ó dàbí àwọn onígbàgbọ́. Ó dúró fún àwọn onígbàgbọ́. The tree stands as a believer. Tó jẹ́ pé Jésù à ń retí ìwà onígbàgbọ́ ní ọwọ́ wa. That we are expecting good things from us. À ń retí èso onígbàgbọ́ ní ọwọ́ wa. We are expecting good fruits from us. À ń retí ìhùwàsí onígbàgbọ́ ní ọwọ́ wa. We are expecting good characters from us. Níbi tí a bá lọ tó ti mọ̀ wá gẹ́gẹ́ bí onígbàgbọ́. Just as we are going as Christians. Èso tó yẹ ká so níbẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́. The fruit we are meant to bear as Christians. Àwọn èèyàn máa retí ẹ̀ látọ̀dọ̀ wa. They are expecting it from us. Ṣùgbọ́n láyé tá a wà yìí. But in this present world. Ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ló wà ń sìn. We have so many believers. Èso tí wọ́n ń so jáde. The fruit they bear. Èso tó ń ba nínú jẹ́ ni. It's the fruit that spoils someone's heart. Ọ̀pọ̀lọpọ̀ tó kò tí ẹ̀ so èso. Some are not even bearing any fruit. Èyí tó so èso ìbàjẹ́ náà ń so. The one that are sowing fruit are sowing the fruit of that are spoiled. Bí a ṣe wà lónìí. Just as we are today. Oríṣiríṣi ìwà burúkú ló ti wà lọ́wọ́ àwọn onígbàgbọ́. There are a lot of bad characters. Èyí tó yẹ kó máa bá lọ́wọ́ wa. And we are not meant to be found.
èso ẹ̀mí tó yẹ ká máa so a ò so rárá. What we are meant to bear forth, we did not. ìwà tó yẹ ká bá lọ́wọ́ èmi àti rẹ òun lọ́pọ̀lọpọ̀ wá ń hù. The characters that are not meant to be found in our hands are what we mo gbà do. ládùúrà lórúkọ Jésù a ò ní fi wá bú o. May we not be cursed. lórúkọ Jésù a ò ní dẹni ìfibú o. May we not be lórúkọ tí cursed. Jésù ò rí èso tó yẹ kó rí lórí igi ọ̀pọ̀tọ́ yẹn. Because when Christ did not find ó any fi fruit, igi ọ̀pọ̀tọ́ yẹn bú. he cursed that fruit, that tree. ọ̀pọ̀tọ́ yẹn kò dẹ̀ so èso mọ́. And from there, tí a bá kà síwájú sáré pé ní ọjọ́ kejì bàtà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nígbà tó ń padà bọ̀. where they were coming back, àwọn ọmọ ẹ̀yìn wá rí i pé igi ọ̀pọ̀tọ́ yẹn ó ṣe kíni ó ti gbẹ. and people saw that this fruit is dried. àwọn ọgbẹ́ Jésù igi ọ̀pọ̀tọ́ yẹn má ti gbẹ. Christ, this tree has dried. igi ọ̀pọ̀tọ́ ti gbẹ. The tree has dried. lórúkọ Jésù èso wa kò ní gbẹ o. In Jesus' name, may our kí fruit ni not èso get ti dry. ẹ̀mí gẹ́gẹ́ bí onígbàgbọ́. What is the fruit of the Spirit as a tá bá Christian? wo as a believer? ìwé Galatia Open our book to the book of Galatians. ìwé Galatian orí ìkarùn-ún Galatians chapter 5. ìwé Galatia orí ìkarùn-ún Galatians chapter 5 tó sọ fún wa nípa èso ti ẹ̀mí. talks about the fruit of the Spirit. èso ti ẹ̀mí tó yẹ kí onígbàgbọ́ kó máa so. The fruit of the Spirit that the Ìwọ ọmọ believers Ọlọ́run. should bear. The child gbogbo of alámọ̀ God. èso ti ẹ̀mí tí wọ́n bá wa sọ. We all know the fruit of the Spirit Ìwà tí èmi that pẹ̀lú ẹ̀ ń talks hù. about. The character we irú portray, ìgbésẹ̀ tí èmi pẹ̀lú ẹ̀ ń gbé. our footsteps, irú ìrìn tí èmi pẹ̀lú ẹ̀ ń rìn. our path. irú ọ̀rọ̀ wo ló ń jáde lẹ́nu èmi pẹ̀lú ẹ̀. What kind of words coming out from irú our èso wo mouth? lèmi ń so. What kind of fruit do I irú bear? èso wo ni wọ́n ń so. What kind of fruit do you bear? nílé tí a ti gbé. In house we nílé live, tí à ń gbé. in house we are bí a living, ṣe lọ bí a ṣe bọ̀ níbi iṣẹ́ wa. as we're going in our working place. lórúkọ Jésù Kristi. In the name of Jesus, èso tí ẹ̀mí lórúkọ Jésù kò ní wọ́n wa o. the fruit of a ò Spirit. ní dẹni ìfibú o. mo gbà ládùúrà ní ọjọ́ ìkẹyìn ẹnikẹ́ni wa kò ní dẹni ìfibú. Amen. ní agbára ìjọ ọ̀dọ́ àgùntàn èso rere lórúkọ Jésù a máa so èso rere o. Amen. Jésù Olúwa wa. Amen. 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 Hallelujah. Hosanna. Jésù lọ́jọ́ àánú yìí, kí àkókò tó kọjá. Àwòlẹ̀ ní èkún.
Olódùmarè àti Ọlọ́run ayérayé, ẹni tí kò kórìíra ohunkóhun tí ó dá, tí ó sì ń dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo àwọn tí ó ronúpìwàdà. Dá ọkàn títún sínú wa, kí o sì fúnni ní ìròbìnújẹ́ ọkàn, kí àwa tí ń pohùn réré ẹkún ẹ̀ṣẹ̀ wa bí ó ti yẹ, tí a sì ń jẹ́wọ́ òṣì wa, kí a lè ní ìmúkúrò ẹ̀ṣẹ̀ àti ìdáríjì tí ó pé lọ́wọ́ rẹ, Ọlọ́run àánú gbogbo, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, ẹni tí ó gbààwẹ̀ nítorí wa ní 40 ọ̀sán àti 40 òru, fún wa ní oore ọ̀fẹ́ láti gba irú àwẹ̀ bẹ́ẹ̀, kí a lè máa tẹ eré ara wa ba fún ẹ̀mí àti títí láé, kí àwa kí ó lè máa mú ìrètí ìwọ ti fi sí wa nínú ṣẹ, ní òdodo àti ní òtítọ́ ìwà mímọ́, fún ọlá òun ògo rẹ, ẹni tí ó wà tí ó sì ń jọba pẹ̀lú Baba àti ẹ̀mí mímọ́, Ọlọ́run kan, ayé àìnípẹ̀kun. Àmín. Olúwa, àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ, fi àánú gbọ́ àdúrà wa, kí o sì dá gbogbo àwọn tí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún ọ sí, àti àwọn tí ọkàn wọn ń fi sùn nítorí ẹ̀ṣẹ̀, kí a lè dáríjì wọ́n nínú àánú rẹ, nítorí Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run Olódùmarè, Baba aláàánú, ẹni tí ó ní ìyọ́nú sí gbogbo ènìyàn, tí kò sì kórìíra ohunkóhun tí ó ti dá, tí kò sì fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n kí kúnkún yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ó sì yè. Ṣàánú kí o sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, tẹ́wọ́ gbà wá kí o sì tù wá nínú, àwa tí ó kún fún ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀. Tìrẹ ni láti máa ṣàánú nígbà gbogbo, tìrẹ nìkan ni láti máa dárí ẹ̀ṣẹ̀ jì ni. Nítorí náà, Olúwa rere, dá wa sí, dá àwa ènìyàn rẹ sí, tí ìwọ ti rà padà. Má ṣe bá ọmọ ọ̀dọ̀ rẹ ṣe ẹjọ́, àwa erùpẹ̀ lásán àti òtòṣì ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n dárí ìbínú rẹ kúrò lọ́dọ̀ àwa tí ó ń fi tinútinú jẹ́wọ́ òṣì wa, tí a sì ń ronúpìwàdà ẹ̀ṣẹ̀ wa tọkàntọkàn, kí o sì yára láti ràn wá lọ́wọ́ ní ayé yìí, kí a lè bá ọ gbé títí ní ayé tí ń bọ̀, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ máa wí tẹ̀lé wa. Yí wa padà Olúwa, bẹ́ẹ̀ ni àwa ó sì yí padà. Fi ojú rere rẹ wò wá Olúwa, fi ojú rere rẹ wò àwa ènìyàn rẹ tí ń fi ẹkún àti ààwẹ̀ àti àdúrà yí padà sí ọ, nítorí Ọlọ́run aláàánú ni ọ́. O kún fún ìyọ́nú àti ìpamọ́ra, ó dá wa sí nígbà tí ó tọ́ fún wa láti jìyà, àti nínú ìbínú rẹ ó rántí àánú. Dá àwọn ènìyàn rẹ sí, Olúwa rere, dá wa sí, má ṣe jẹ́ kí ẹni ìní rẹ dààmú. Gbọ́ tiwa Olúwa, nítorí àánú rẹ tóbi, kí o sì wò wá gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àánú rẹ, nítorí ìjòyè àti ẹ̀bẹ̀ ọmọ rẹ olùbùkún Jésù Kristi Olúwa wa. Àmín. Gbàdúrà ẹ̀dùn ọkàn rẹ, wí ní kẹ́lẹ́kẹ́lẹ́ fún ọba tí ó sọ fún ọ ní gbangba. Gbàdúrà sí ọba tó ní kó yẹ ẹnu rẹ gbòòrò, òun yóò sì kún. Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, fiyèsí àwọn ènìyàn rẹ tí wọ́n wólẹ̀ níwájú rẹ, àti àwọn tí ogbó, àìsàn tàbí àìlera kò jẹ́ kí wọ́n lè bá wa pé. Máa bójútó àwọn ọmọ ọwọ́, máa ṣe amọ̀nà àwọn ọ̀dọ́, máa ṣe òpó fún àwọn arúgbó, máa kì àwọn tí ẹ̀rù ń bà láyà.
ṣá àwọn ọ̀dọ́ tí ó tú káàkiri jọ kí o sì mú àwọn tó ṣáko padà sínú agbo rẹ. Jẹ́ kí ojú rẹ kí ó máa bá àwọn tí ó rìn lójú omi lọ. Dáàbò bo àwọn opó, ṣe asà fún àwọn ọmọ aláìní baba. Dá àwọn tí a mú ní ìgbèkùn sílẹ̀, ṣe ìwòsàn àwọn aláìsàn. Ràn gbogbo àwọn tí ó wà nínú ìpọ́njú, àìní tàbí wàhálà lọ́wọ́. Rántí gbogbo àwọn tí ó ń fẹ́ wa fún rere àti àwọn tí ó kórìíra wa pẹ̀lú, àti àwọn tí ó fẹ́ ká gbàdúrà fún wọn bí a kò tilẹ̀ ṣe aláìyẹ, àti àwọn tí a sì gbàgbé. Olúwa, má ṣàìrántí wọn, nítorí ìwọ ni olùrànlọ́wọ́ àwọn aláìní, olùgbàlà àwọn tí ó sọnù, ààbò fún àwọn aṣáko, àti oníṣègùn fún àwọn aláìsàn. Ìwọ tí ó mọ àìní olúkúlùkù ènìyàn, tí o sì ń gbọ́ àdúrà wọn. Má ṣàìfi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ìṣe ohun ìfẹ́ àánú rẹ àti ìfẹ́ rẹ àìlópin, nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run ti Baba, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti àwọn ènìyàn mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé, kí ó ṣojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára, kí àlàáfíà Ọlọ́run tó tayọ èrò gbogbo kó pa wá láyọ̀ àti ọkàn mọ́ láti òní lọ àti títí láéláé. Àmín, àmín, àmín. Hallelujah, hallelujah, hallelujah. Ìyè, ìyè, ìyè. Hosanna, Hosanna, Hosanna.